nígbà kan tí Alhaji Wasiu Ayinde tó ṣe rẹ́kọ̀dù tó pè ní Flavour ẹni báyìí ló ní wọ́n á ka wọn títí nọ́mbà wọn á fún Barrister nípò kan táwọn kan bínú pé wọ́n wá jẹ́ tó pẹ́ tó dá fújì lé ibi tó fi Barrister sí yóò dáhùn láwọn tó bá kà náà wọ́n dárúkọ tẹ̀yìn náà pé Sàkáàlì àwò dáhùn gbogbo ẹ̀ orin yẹn ojú ò lè fi wo Flavour orin yẹn àwo gbogbo lè ṣe rí ojú ò lè fi wò ó àtọ̀lápá ń bẹ̀. Àbúrò mi kan bẹ l'Abuja ní worldwide nínú àwọn fáǹsì Barrister ló wà. Òun ni bíi chairman fáwọn APC ní àsìkò ipò ńlá kan ló dì mọ́ ṣá ní l'Abuja. Òun ló wá pè mí pé Alhaji Barrister ti fi ń jẹ́rìí fa mo ní Wasiu ti fi ń jẹ́rìí fa mo ní pé kí ni wọ́n lẹ́yìn ẹ̀yìn náà mọ̀ pé Barrister kọ́ dá fújì lẹ̀ mọ́ra kọ̀jẹ́ sọ fáwọn yáà sí wá wí bẹ́ẹ̀. Ọ̀nà ẹnu báwọn kẹ́ fi sọ ẹ wọ stúdíò rẹ̀ ni ẹ sọ fún káwọn ó lè fi kún un tó wí torí fi ń jẹ́rìí rọ́nà èmi sí lẹ́yìn rọ. Wọ́n bá gbé wa wọ stúdíò náà wọ́n bá bí mi náà. Wọ́n ní Barrister lọ́lọ́run fi fújì dá lọ́lá kò sẹ́lòmíì. Ẹni tó yẹ kó tako Barrister ńgbà náà ni Kollington. Ẹ rí i pé ńgbà Kollington ó dá èsì òun ni fújì creator gan-an lágbájá ló dá fújì sílẹ̀ àmọ̀dò Ọlọ́run sá ti pín wa lérè gbogbo wa. Èdùmàrè fi sẹ́yìn wá gbogbo wa Èdùmàrè fi sẹ́yìn wá gbogbo wa ó ṣe kọ́ lọ́nà. Ntí Kollington tó fi àmọ́ bá yọ̀ tako wọ́n lè ṣe mọ̀ pé Barrister ni Alhaji Kollington jẹ wọ́n jọ ń jẹra wọn ni. Ó jọ ń jẹra wọn. That is it. Inú tí Barrister bá wí náà Alhaji Kollington ó ti mú tí ìfúnlé sí. Wọ́n mú ṣòwò ni. That is it. Wọ́n bá sì pàdé ara wọn wọ́n kíra wọn nọ́mà. Bọ́ọ̀lù ti ṣe nìyẹn. Orí Flavour yẹn ẹ̀yin o. Bó ṣe wí gẹ́gẹ́ bó ti kà á pé àwọn tí wọ́n ń ṣe kíní náà ṣe kíní. Onídòwò onídọ́là ló jẹ́ wá dúpẹ́ o. Wọ́n padà wá sọ fún wọn lórí kíní yẹn. Mo ní kódà kó má ṣe Barrister ló dá fújì lẹ̀ kò tọ́ lẹ́nu Wasiu kó sọ bẹ́ẹ̀. Mo ní àwọn oníkò tọ́ lẹ́nu ẹ̀. Kódà ó lè rà á fún níbi tọ́lọ́run gbé dé lónìí. Wasiu nǹkan jù ni àwọn tó jù lọ ní Fuji line wọ́n pọ̀ bí ládàdì Ọlọ́run ò fà wọ́n yọ sókè. Ọlọ́run wá mú Barrister ó fi Kollington tẹ̀lé. Ta ló tún kù nù Fuji? Ta ló kù? Sọ fún mi. Ẹbọn ló kù. Àwa tá a ti bẹ̀rẹ̀ láti 1960 wọn ò rí wa. Ìwọ lọ́lọ́run ó tún wá gbáyé lé ọ lọ́wọ́. Ó yẹ kó ní sùúrù kó gbọ́ kó sẹ́ńpẹ́ débi pé gbogbo ohun tí ń jẹ́ fújì ọmọ sí i. Alhaji Kollington tó jẹ́ number 2 gan nísìn ta lórí náà rí mọ́ọ̀chì bí òun. Èèyàn máa dúpẹ́ orí Ọlọ́run ni pé ní lẹ́bù tí mo wà yìí kódà má jẹun sọ́jú torí olólùfẹ́ mi mo dẹ̀ láìkì. Péré ní kálukú ń kọ tẹ́lẹ̀ adẹ̀ fi ń jí wọn nínú ráwọn dáná o. Orin ọ̀hún ló di padà tó di fújì ní ìsànyìn. Látọwọ́ Agbájé lọ lásìkí èrò ni òun ni bàbá aláṣọ ìgàn funfun tó gbàṣọ kalẹ̀ tó ní kálukú yọ tí ẹ níbẹ̀. Alágbádá yọ àgbádá ẹ̀ sọ́rùn ní bùbá ṣòkòtò yọ tí ẹ sọ́rùn. Aláṣọ ìbora ó yọ tí ẹ níbẹ̀ ṣẹ́. Fashion lóríṣiríṣi tí kálukú fi ti ẹ̀ràn. Ló jẹ́ kórin fújì yàtọ̀ sórin tó kù nílẹ̀ o gbogbo ẹ̀ látara Síkírù ni. Ẹ bá mi ṣe ṣàdánkátà Fáyìndé o
Àyìndé gbìyànjú lórí fújì gan. Níbi tó ń sì bá orin yìí dé sáàmà gbogbo kọ́ńtírì lọ́lọ́ ní kí fújì ọwọ́ ibi tálùbáríkà rẹ̀ dé orí fújì tọ́tọ́ lọ́n fàlùbáríkà sí dé. Òun ni rẹ́kọ́ọ̀dù tí mo ní mo fẹ́ ṣe bí Barrister ṣe dé tó fi ti gbé fújì wọ ayé láti wéré tó mú wọ fújì tó fi di èyí náà ẹ fẹ́ kọ ìtàn tí mo fẹ́ ṣe rẹ́kọ́ọ̀dù yẹn. ló sì fún iṣẹ́ àmì torí òǹkàkù tí wọ́n ń bu ọ̀rọ̀ fújì bí ìgbà tí wọ́n ń bomi òjò yìí wọn àdá kan mà ní ẹni tọ́lọ́run bá lóòótọ́ Alhaji Bari lè bá àwọn kan tó ti ń kọrin o ṣùgbọ́n òun lọ́lọ́run fi ṣe sábàbí ní ti ń jẹ́ fújì lẹ́nu débi pé àlùbáríkà ara tiẹ̀ tọ́lọ́run fi síjọ́ náà lọ́hùn ẹ bá wo rẹ́kọ́ọ̀dù Àyìndé kò sí ìtẹ̀lẹ̀ yọ dànù kọ́dà láìfù ẹ̀ lè rí kankan yọ dànù ìbẹ̀lẹ̀ lòmíì sì ti ara táwọn wínú Àyìndé ti sọ́rí ó ní gbogbo orin ní fújì ẹ̀rí ń gbà tó sọ ní gúdúgúdú aró apálá gángan Ọlọ́run sì fàṣẹ sí i gbogbo tí ń jórin lónìí kọ́dà jùjú gbé wọ́n bẹ̀ ọ̀wọ́nú fújì wọn ò rówó. wọ́n rìn gbègbè àwọn rìn gbègbè àbí wọ́n rìn lójú ọ̀nà rẹ̀. àwọn tàkásùwé lónìí. that is it. Ọlọ́run jẹ́ mọ̀ pé bọ́lọ́run bá rán yẹn ṣẹ́ gbogbo nǹkan ní òkòtì gbogbo tó wí jọ̀ lọ́lọ́run fàṣẹ sí. bẹ́ẹ̀ lómi bá wá ń pé bákan lòun jẹ́ lónìí nínú fújì nítanra rẹ̀ ni kò sí ẹni tó lọ́n fi rán bí Barrister. ǹjẹ́ tiẹ̀ láǹfààní láti pàdé ẹ̀ pẹ̀lú Barrister ṣe tiẹ̀ mara tó kí làkúṣepọ̀ yín. dáadáa ọ jẹ́ ẹni tí ọ wà lórí àṣẹ anybody gbogbo tí ń jórin wọ́n bá ti ní fújì ń gbà àbúrò mi kọ́dà captain ní máa pè mí. Barrister. wàláì níjọ́ tí Barrister wá sí Ìlọrin lọ́dọ̀ Asmoto lambo yìí lọ́wọ́ sọ fún mi Alhaji máa béèrè yìí tó bá wá sí. ìyẹn Wasiu Ayinde àbí. pé àyẹ̀mọ̀lá wọn ni kí ni wàá lọ sí orin rẹ̀ ń gbọ́ nlé everything rẹ̀ mọ́ bí ìgbà tí wọ́n lọ wá akúnjẹ lọ ojú agbo orin ọ wà lóde patíjọ́ kan ọmọ mi kan sọ fún mi pé èmi lọ́mọ Alhaji Danfo ó ní ẹ mọ́ owó bàbá ẹ̀ wá ó sì gbé 50,000 fọ́mọ mi. bí kò lọ fi jíṣẹ́ ńlé. òun kàn fún ni pé ọmọ lágbájá ni ó lè fún 50,000. àyà ìdákun ṣé ìwọ̀n ò tó lọ́pẹ́. láì tí ẹ rí wa. kò rí ọ̀hún kàn sọ pé torí tí ó fi kì í lòun fi pé Alhaji mi lọ́mọ Sàká Danfo ní Danfo. Wasiu Ayinde àbí. Danfo ẹ mọ owó bàbá ẹ̀ wá ọkàn gba 50,000 lọ́ba fún un. nígbà tí a gbọ́rú iṣẹ́ yẹn lé kọ́ nígbà tí a gbọ́rú ẹ̀ lé bó ló fi lọ́kàn yìí. èyí sábà gbé kọ́ọ̀lù àmọ́ ọmọ ọ̀rán kọ̀ lọ títí sí i. SK Sensation the president fún wa. máa kí ọ̀gá rẹ̀ ó ṣe báyìí fọ́mọ mi bá mi dúpẹ́ fún. inú mi sì dùn. inú mi dẹ̀ dùn. ọlọ́run àti Kollington Ogun o tí ó sì hàn sí gbogbo àgbáyé dáadáa látàrí ìfọ̀rọ̀rọ̀ tí àwọn méjì ṣe Wasiu Ayinde bóníròyìn sọ̀rọ̀ Kollington náà bóníròyìn sọ̀rọ̀ ìgbà tí mo ṣe ìgbà tí ìyá wọn kú Kollington wà á hùn kí o ìgbà tí ìyá tí wọ́n kú òun sapá sápọn gbogbo èmi ní fújì gan ṣe dáadáa torí pé ṣe fún ìrántí màmá òun gbà tí wọ́n kú eléyìí sà àwọn tí ń rí bá mi bákan láàrin Wasiu àti Kollington kí ni ẹ fẹ́ rán sí wọn àgbàlẹ̀yìn náà stakeholder iṣẹ́ ìrẹ̀lẹ̀ ní fún Kollington lórí sùúrù kí sì lè fẹ́ sọ fún Wasiu Ayinde náà tó jẹ́ ọmọ lẹ́yìn ẹ̀. bẹ́ẹ̀ni wọ́n ní gbólóhùn wọ́n ní bọ́mọ èké bá ṣe bí ọmọ èké àgbà máa ṣe bí àgbà ni at least ibi tọ́lọ́run tó Alhaji Kollington sí lónìí kọ́lá kò yẹ kó sọ kálímà kan kò yẹ kó sọ anything àmọ́ ìṣe ìlú
ìnìdàlú. Ìṣe ti Ìlọrin ó yàtọ̀ sí tèkó. Ìṣe Èkó yàtọ̀ sí tọ́dọ̀ wa níbí. Ṣé ẹ rí ẹni Ìsìlámù bá tẹ̀lé lára ẹ̀, gbogbo irú àwọn ọ̀rọ̀ yìí yóò kó sábẹ́ òfin Ọlọ́run. Alhaji Kollington ti ń fún Wàsíù lésì bí ìgbà àwọn tó ń jẹ́ ara ń kí ara wọn. Wàsíù àti Kollington. Exactly. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ ṣó máa ń sọ. Ta ni kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà méjèèjì lásìkò yìí? Ta ni kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́? Wàsíù ló yẹ kó ní sùúrù gan-an. Ẹ rí i pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé olórin pọ̀ tọ́lọ́run fi òun ṣe gbákẹ̀ta àwọn méjèèjì. N tí wọ́n bẹ lọ́wọ́ Wàsíù kò sí lọ́wọ́ àwọn àgbàlagbà méjèèjì. Àti Bàrí tó ti lọ. Àti Kollington tó wà. Ọlọ́run kẹ́. Allahu Akbar. Ọkẹ́ gan-an. Torí náà irú rẹ̀ ipò ẹlẹgẹ́ ló wà. Kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ayé nǹkan tí máa tán ni. Téèyàn bá sì ṣe kalẹ̀ náà láyé ó máa sọ. Gẹ́gẹ́ bí inú kíní rẹ́kọ́ọ̀dù tí mo fẹ́ sí mo ní. Jáwé bọnú kò ríṣẹ́ òdì, tọ̀pá bọ́sà kò ríṣẹ́ ejò. Dákun tara nà mí kò ríjà bàbá mi o. Ọmọ Láyìndé ọmọ lọ́gọ̀ o. Tó bá ń bẹ láàyè ṣe rere, torí tó bá pẹ̀yìn dà tán o, ayé á sọ̀rọ̀ o. Ẹ wo bàbá Sàràkí Abubakar o. Àwa Ìlọrin a ò lè gbàgbé ẹ o. Ọba jolórí ló jẹ́ ire ni ẹ ṣe. Ẹ wo Síkírù Àyìndé o, Bàrísítà o. Ọmọ Nàìjà wọn ò ní gbàgbé ẹ o. Ó forin ṣàǹfààní ọmọ Ádámọ̀ o. Àjí Àyìndé o, òun ló dìgbà o. Sẹ́rí. Barrister ni Barrister máa ń fèsì padà wàhálà yẹn pọ̀ ńgbà náà. Àwọn tẹ̀lé Barrister, àwọn tẹ̀lé Kollington Àyìnlá. Gbogbo wa iná. Ta lè bú ta ló bú yín gbà náà lọ́wọ́. Ọlọ́run tẹ̀ adé yìí orí mi bú. Àmọ́ Barrister ni à ń tẹ̀lé. Alhaji Kollington gan tọ́jọ́ mọ́ Ìlọrin kò fara mọ́ Ìlọrin gbà wọn. Barrister ti gba gbogbo Ìlọrin mọ́ lọ́wọ́ kó tó dìpọ́ ṣẹ̀ṣẹ̀ wá dé tó wá ṣẹ̀ṣẹ̀ wá fèsì ìlú rẹ̀. Ní Kollington Àyìnlá. Alhaji Kollington gan. Barrister ti gba gbogbo ìlú mọ́ lọ́wọ́. Èèyàn ò sì gbọdọ̀ fi ilé rẹ̀ ṣe yẹ̀yẹ́. Ẹni téèyàn bá ń bá fà ìṣe rẹ̀ lèèyàn máa kọ́. Alhaji Kollington ọlọ́ tẹ̀wọ̀ ó láwọn ìlú tó náà jẹ́ sí. Tó fara mọ́. But Ìlọrin bí ìgbà Barrister ń lọ Mọ́kà. Torí wa gbogbo tí ń jẹ́ Ìlọrin. Ọ̀làǹjọ́ gan ni ká lọ pè wá fún challenge cup tá a máa ṣe. Alhaji Bàbá Olóbí Àkànbí òun ni wọ́n rán gbà ẹ̀. Tọkàn wá wọn ní tọ́fà entertain wọn ní ìgbà wọn bá jẹ ẹ̀ta lọ́wọ́ àgbà. Barrister sì wà. Àní kò bọ́ bá ti gbọ́ ọ̀rọ̀ lọ́rin kò nǹkan kan tó dá dúró mọ́. Ẹ̀wá lálùbáríkà rẹ̀ ò ní pọ̀. Èyí tọ́lọ́run ti fi sí fún tó ti jẹ́ ló ń tẹ̀ ń bẹ ká tó wá pé àwọn àfáà Ìlọrin tó wá. That is it. Orin fújì Ọlọ́run ló ṣẹ̀dá ẹ̀. Kọ́dọ̀ Ọlọ́run ló sọ ń fújì. Torí inú kíní tí mo ní ń bọ̀ yìí. Rẹ́kọ̀dì tí ń bọ̀. Mo bá ní mo bẹ́ẹ̀. Ọpọlọ àwọn ọmọ tí ń kọrin nísìn. Kọ̀ǹpútà ni. Bẹ́ẹ̀ni ẹja mú pamọ́ pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run fún ṣe ẹ ṣe tí ó sì làlújá gbogbo yóò rí tí ó fẹ́ràn rẹ̀. Nígbà náà ẹ̀yin ò búyàn
àmọ́ Barrister ni gbogbo wa kò fọ́lọ̀ sì bú yín. àwọn ọlọ́run jẹ́. ṣùgbọ́n nílò ní bí àwọn orin tó dulẹ̀ dára jù nílẹ̀ orin tó dulẹ̀ bá àbáyé dàda kó àdà àríbà kéke àrí sẹ́ńwẹ́lẹ́ àrí tí gbogbo táwọn bàbá lórí rẹ̀ ẹ̀yin ò ṣe yàsímọ̀ tó jẹ́ pé fújì lẹ̀ ojú ní mọ́. alẹ́ àwọn èso ọmọ olórin ọmọ àfáà ni wá wéré lọ́sọ̀ wá do ní fújì lọ́sọ̀ wá do lórin ìran wọ́n ṣe alágbe àmọ́ wéré tá à ń kọ lọ́lọ́run fàlùbáríkà sí tó fi láwa náà hàn sáyé. Bíbẹ̀. That is it. Kò ní tí àyìnlá gbọ́ kí làbẹ̀ ṣùpọ̀ yẹn àti wọn. Tẹ́lẹ̀ lájọ láṣepọ̀ but nísìn Bálájì bá dé yóò pè wọ́n pè mẹ́wàá. Bá dé sí Kwara ni. Dáńbó ńkọ́ Dáńbó. Bàbá ti rí bí ó ti pè mí nù. Dáńbó ń wá nǹkan báyìí lọ́ba ń wá lọ́ba ṣe kí ni. Ẹ sì wá fún wọn. Ọ̀làǹdà tàrí sí. Bí kíni àti kíni. Kí mọ̀mọ́ ni. Mọ̀mọ́ yìí. Kí mọ̀mọ́ yìí ó ti yé. Then the word or the name Danfo. Kí ó lè ṣe kó kí ló mú àwọn ọmọ pè ní Danfo. Ẹ̀yin lẹ sọ ayé bẹ́ẹ̀ làwọn àwọn èèyàn ló sọ yín. Danfo tó ń gùn lẹ́kọ̀ọ́. Kí ló wà ìrúkọ nínú Danfo. Wọ́n ní irú Danfo lóró pé wọ́n ń pè. Kì í ṣe ti Ṣómólú Bàrígà kì í ṣe ti Ìjọra Bádíà. Danfo eléyìí ìyàtọ̀ ní abẹ́ ọmọ o kì í fi kan péjì kì í kọ́pì ẹni wọ́dí o níbi káwẹ̀ lódò ó ṣe bẹ́ẹ̀ jà lọ́gá wọn ọlọ́mọ síkàtà ní bàbá àgbàdo bẹ́ẹ̀ yóò máa ń dé ṣègbẹ́ ń gbórin àìdè ẹ ò mẹ́sìkè Danfo lọ́la tẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ ó pèdè rí ṣe bẹ̀rẹ̀ àwòkọ́ bẹ́ẹ̀ ò mọ̀kún ṣe bẹ̀rù mi ọ̀sàrí bẹ́ẹ̀ ò mọ̀sàmọ́sẹ́ bẹ́ẹ̀ jí ọlọ́bẹ̀ olórin Àyìndé o irú Danfo lóró pé wọ́n ń pè ó kì í ṣe ti Ṣómólú Bàrígà kì í ṣe ti Ìjọra Bádíà Danfo eléyìí ìyàtọ̀ ní abẹ́ ọmọ kì í fi kan péjì kì í kọ́pì ẹni bọ́dí o níbi káwẹ̀ lódò mo ṣe bẹ́ẹ̀ jà lọ́gá wọn ọlọ́mọ síkàtà bàbá àgbàdo. Àwa gbọ́ pé Barrister ń bẹ lọ́dọ̀ Asmotor yìí dẹ̀ brọ́dà wa ni bá a ṣe gbé mọ́ṣínì nù àti ẹ̀ tí ìrora mọ́ṣínì akàn yá mọ́ṣínì làbá lọ gbogbo àwọn tí wọ́n ń jẹ́ bíìgì Ìlọrin wọ́n wà ń bẹ̀ ń dùn. Ó wá ṣeré ní àkókò wa. wọ́n wá ń lọ bí kan lọ ṣeré wọ́n wá yàdọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ bí ká máa lọ fà nígbà jẹ́ kí n dé sí Asmotor náà ibẹ̀ ni gbogbo wọn ti wá pàdé àwọn náà bá lọ bá ṣe wọlé náà Síkírù wá o Barrister tí wàá ń lọrin tá à ń sọ fún ọ lóde yìí Barrister pọ́n yẹn lé aláì mo ní ká kúnlẹ̀ fún òun náà wá kúnlẹ̀ àwa jọ kúnlẹ̀ bíi àáfàá tó ọmọ kéwù irú rẹ̀ yìí ibi tó lọ gbé ọdẹ yìí wọ́n bí kò kí wa nọ́ọ̀mà àṣà ó fún mi lápọ̀nlé òun púpọ̀. lọ́gọ́ tẹ́ kọ́ mọ Barrister. àwa ti mọ̀ òun ni ọmọ wa bọ̀ níjọ́ tá a kọ́ pàdé tọ́jọ́ rẹ̀ bàbá ọba ní captain ni mo pè mí captain ọ̀yá wájú kò ń bí ọba ní wọ́n lọ gbé ṣìnáàpù wá gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ òun èmu tíì àwọn tó tẹ̀lé mi àárọ̀ làwọn wọ́n ṣe wọ́n bá já wọ́n wá jókòó bí èèyàn méjì sí mi àwọn wà lọ́wọ́ mi wà ní wọ́n bá yọ mí báyìí ojú wọ́n wà sí mẹ́rin yóò tún ṣe ẹ̀lẹ́sà àwọn bí ẹni wọ́n ṣe mú ìyàwó wá fún gbọ́ wá rí pé púpọ̀ wọ́n wá tún wọnú yàrá bí tí wọ́n fún lọ ń jáde bọ̀dé tó fọ́ lé kíní ojú ọ̀nà báyìí ní tún wò mí gbáàtí mi náà tún wà ọ̀nà ẹ̀gbọ́ ẹdí a máa lọ níjọ́ náà lọ́hùn nígbà tó wó ń jówó tó ṣe pé Múrítàlá lọ bó owó ọwọ́ kà 200 naira lọ́wọ́ kú fún àgbẹ̀rẹ̀ captain ẹ má bínú kọ̀ọ̀kan ká má bínú bí àpò kan àsìkò yìí ó tún wá sìn wá
ibi arí ni tamọ́lá ẹ máa wọlé lọ ẹ máa lọ jókòó ẹ jẹ́ màṣíìnì tèmi wọ́n sì tì ní èmi ò sì fi ọmọ pé wọ́n ti mọ̀ ṣe àwọn tọ̀hún ti kíkì wọ́n ti dúró ti get ready ẹ rọra kò ṣiṣẹ́ ní wọ́n ní ọgbà títì ní sà bàbá tì wàláì ọlọ́run kọ́ bá ṣe àlékún kí á ti gẹ̀ fún Barrister èèyàn ni. bàbá ṣùgbọ́n oríṣiríṣi àwọn èèyàn sọ ń ta tó bá dì mọ́yàn báyìí ní kó kádàrá ni ń lo kíní kan gbogbo àwọn èèyàn ń kọ́ ẹ̀yìn ògbọ́n yẹn ṣáájú ni ẹ̀rọ sì bá yín. láéláé nígbà sọ ìlú tí wọ́n ti tọ́ ń kálukú ó yàtọ̀ ìlú ìsìlámù níbí yìí gbogbo ẹni tí ń bá ń rorú èèyàn á jẹ́ pé táwọn ọ̀ràn rẹ̀ ń ṣe nù. Allahu Akbar. ẹni aṣáájú ẹni tẹ́ ń tẹ́lẹ̀ ẹ̀ ń kọ́pì rẹ̀ ń tẹ́ gbà fún. Alóore tí fi oníbàjẹ́ níwájú lẹ̀ ó máa lọ ẹ ò ní dọ̀là rẹ̀ yín lọ́la Muhammada eléyìí kò ní já ṣe wọn lọ́la òjíṣẹ́ ńlá.